Ní ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí, ìyẹn ọjọ́ kẹtàdínlógún oṣù kẹsàn-án ọdún tá a wà yìí, the 17th of September 2024, ìní Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè Òròmọgẹgẹ kẹta ló máa ṣàbẹ̀wò sí ààfin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Kábíyèsí ọba Owólabí Ọlákùlẹ́yìn tó sì jẹ́ wípé oríṣiríṣi ọ̀rọ̀ làwọn orí adé méjèèjì ni wọ́n jọ sọ. Nínú ọ̀rọ̀ tí Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ tó sọ fún Olúbàdàn ló ti jẹ́ kó di mọ̀ pé látìgbà tí bàbá náà tó ti gba adé tó ti sọ di Olúbàdàn nínú òun ò tí ì wá kí ó ní lọ́jọ́ ayẹyẹ ìwúyè ó yẹ kí òun náà wà níbi ìwúyè, ṣùgbọ́n àsìkò náà lòun wà ní òkè òkun. Ó ní bóun ṣe dé padà sí Nàìjíríà lòun wò pé ó di dandan kóun wá kí kábíyèsí, pàápàá bó ti ṣẹ̀ṣẹ̀ kó wọnú ààfin tó wà lókè àrẹ̀mọ ní ìlú Ìbàdàn. Ní ìgbà tó ń sọ̀rọ̀, kábíyèsí ọba Owólabí Ọlákùlẹ́yìn Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tó sọ̀rọ̀ nípasẹ̀ ẹ̀karùn-ún Balógun Olúbàdàn tó jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú Ìbàdàn nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Ábùjá báyìí, ìyún sẹ́nítọ̀ Sharafadeen Ali ló máa jẹ́ kó di mọ̀ wípé àjọṣepọ̀ gidi ló wà láàrin ìlú Ògbómọ̀ṣọ́ àti ìlú Ìbàdàn látọdún tó pẹ́. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé n tó jẹ́ kí àwọn ìlú méjèèjì kan tó rẹ́ tí wọ́n tó jọ ní nǹkan tó papọ̀ mọ́ra wọn ni pé àwọn jagunjagun ló tẹ ìlú méjèèjì dó. Ó wá jẹ́ kó di mọ̀ pé àsìkò ti tó kí àwọn ìjọba Nàìjíríà kan ṣe òfin èyí tí yóò fún àwọn orí adé ìyún àwọn kábíyèsí ní agbára tí kìí ṣe pé wọn yóò yẹpẹrẹ àwọn bá ṣe yẹpẹrẹ àwọn báyìí. Nígbà tó náà sọ̀rọ̀, ààrẹ gbogbo ẹgbẹ́ àwọn ọmọ ìlú Ìbàdàn ìyún Central Council of Ibadan Indigenes CCII ìyún olóyè Àjíníyì Àjẹwọlé náà bẹ ìjọba ìpè kí wọ́n má ṣe fọwọ́ ẹ̀yìn rọ́ àwọn ọba sẹ́yìn, ó ní ká ṣòfin kan fún wọn lágbára àti ipò táwọn náà yóò fi lẹ́nu láwùjọ Nàìjíríà. Àwọn tó wà ní igun Olúbàdàn níbi ìpàdé náà yàtọ̀ sí sẹ́nítọ̀ Sharafadeen Ali àti Àjíníyì Àjẹwọlé, àwọn míì tó wà ń bẹ̀ ní ẹ̀kẹrin Olúbàdàn ọba Abíọ́dún Káládàísí, ẹ̀kẹrin Balógun Olúbàdàn ọba Hamidu Ajíbádé, olóyè Akeem Adéwọ̀yìn àti àwọn míì bẹ́ẹ̀. Àwọn tó tẹ̀lé Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ láti ìlú Ògbómọ̀ṣọ́ wà ní ààrẹ àgọ́lú Ògbómọ̀ṣọ́ olóyè Ọ̀tọ̀lórìn, ìkọ́làbà ìlú Ògbómọ̀ṣọ́ olóyè Adéníran Òjó, ààrẹ alásà ìlú Ògbómọ̀ṣọ́ olóyè Joseph Oyèdélé àti abẹsẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ olóyè Gàzálì Yusuf.